kàn wá o ẹ má yẹ kó kàn wá pa o wá padà fẹjọ́ yín sùn mí again mo máa fẹjọ́ yín sùn ayé lála pé kí ayé lála kó gbọ́n mi kún gbogbo yín nínú ẹ fẹ́ gbè pé ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Tinubu Jagaban president Nigeria mo wo program kan lánàá lórí internet. A Lagos-based National Youth Service Corps member, Uche Ugwamaye, was trending over the weekend after she expressed frustration in a viral video on TikTok over the high cost of living in Nigeria. Ugwamaye criticized President Bola Ahmed Tinubu, calling him a terrible president and questioning what his administration is doing to address the economic crisis. This video, I just want to say to our president, I don't know if there have been any other president that is terrible, but you are such a terrible president. It is so hard. So I'm coming from the supermarket where I went to get foodstuffs and everything has gone up again. It's just like every single week prices increase. I want to know, what is the government doing about this increment? Is there going to be a particular time where prices will stop going up? Is there going to be a particular time where things are going to go back? Guys, why am I going to get a crate of egg and they're telling me it is 6.5? It doesn't make any sense that egg will cost 6.5. Like, I literally can't remember when egg used to cost 800. Like, why is no one saying anything about it? Being an NYSC copper, there's nothing beneficial about this whole NYSC thing. The money I spend on transportation is just more than the alawi the government gives me. Like, it doesn't, I can't keep up. Like, I'm so tired of this bill and I can't keep up. I am overwhelmed and I'm tired, I'm exhausted. It's too much, and I wish that we will start calling the government out heads on. For example, Tinubu, you are a terrible president. Like, what are you doing to help us? What are you doing to help the economy? You are so terrible. I'm so sick and tired of Nigerians acting like we are strong, and they say, oh, Nigerians, we are actually very strong. Oh, no matter how much they increase things, we still chest it. No, it is not cute. We are cowards. Arábìnrin kọ́pà kan ó bọ́ ìta. Ó ní owó tí wọ́n máa san fún àwọn kọ́pà pé ó kéré. Ó ní bùkátà fẹ́ pa òun dànù. Ó ní ẹyin crate kan, ó ní ó ti di 6,000 naira. Ó ní ìkan nínú àwọn staff yín and something like that. I don't know how they sọ òyìnbó yẹn, kò yé mi. Ó sá ti yé yín sá. Gbogbo ilẹ̀ máa náà lè máa ti rí program yẹn. Olówó á pè wọ́n bá halẹ̀ mọ́ òun. Wípé kò lọ máa delete video. 30 minutes ago, I just received a call from the NYSC board, starting with the secretariat before the LGI, and for the secretariat, for the NYSC secretariat, I'm going to attach what she said, some of the things she said, so you guys will hear. Are you normal? I wasn't insulting the president, ma. I was only asking for accountability. Hold down that rubbish you put there. Ma, are you threatening me? Hold down that rubbish. You are not talking to your mate. Ma, she called me and she was shouting and she was threatening me to take down the video. And I'm in my first mind, I'm like, wait, how did they get my phone number? And then I realized that every NYC copper has to fill a file with your phone number and your address. I'm like, these people actually have my house address and they know where I'm staying. And now they have started calling me first to threaten me. It is so bad that you can't even just speak up about the government because they feel like they have chains to hold you. You're already calling me to threaten me. And this is, I will literally attach what she said so you guys can hear. She was telling me that I was insulting the president. I never insulted the president. I said he's terrible. That is not an insult. It is a statement, and I did not. Post Jagaban. Wá kan ṣe sí ọ̀rọ̀ àwọn kọ́pà o. Kì í ṣe gbogbo ènìyàn ni ó ní calling olóṣó o. Kì í ṣe gbogbo obìnrin ló ní calling olóṣó. Tẹ́ bá rí ọrùn lady yẹn máa rí pé ó gùn. Obo ọ̀tà kò ní calling olóṣó.
ìdí nìyẹn tó fi ka lára àwọn kọ́pà tó kù tí wọn ò sọ̀rọ̀ yẹn èlé tó pọ̀jù nínú wọn àwọn màdáàmù àwọn àrísítò ni wọ́n ń dó wọn kiri títì tí wọ́n fi complain ẹni tí ò ní kọ́ọ̀lì olóṣó ló jáde yẹn tó pariwo wípé frustration ti fẹ́ báyé òun jẹ́ o nítorí ìdí èyí Tinubu Jagaban ọba àgbáyé ló sọ̀rọ̀ o wá àkànṣe sí ọ̀rọ̀ àwọn kọ́pà o wá àkànṣe sí ọ̀rọ̀ àwọn kọ́pà o information dé ọ̀dọ̀ ọba Solomon ni o wípé ẹ ti increase owó àwọn kọ́pà sí 70,000 per month but till now 33,000 wọ́n sì ń san fún wọn ẹ pé àwọn tó wà ní ìṣàjò ọ̀rọ̀ náà kan wá àkànṣe sí o ẹ má sọ Yorùbá lẹ́nu o àwa ló kàn Yorùbá ló kàn ó ti kàn wá o ẹ má yẹ kó kàn wá pa o torí pé kí ni ọba tó jẹ tìlú tòrò ayé ò ní gbàgbé ẹ o ọba tó tún jẹ tìlú tún kún díẹ̀ káàtó ayé ò ní gbàgbé ẹ o nígbà tó máa bọ́ sórí oyè o kì í ṣe tálákà o kì í ṣe lébi o bílóníà ni ẹ o Tinubu ní ìgbà tí ìjọba bílóníà bá ní àwọn èèyàn lára tí tálákà bá wá jẹ president ńkọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ mo gbà yín níyànjú ni o mo advice yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tájọ jẹ́ nǹkan tó bá mọ̀ pé lè ṣe fún àwọn kọ́pà yẹn ẹ ṣé o tàbá dẹ̀ rí wípé tó bá dẹ̀ jẹ́ pé ti san àwọn 77,000 yẹn tó bá yẹ pé ti san owó yẹn tí àwọn olórí burúkú kan wà nísàjì ẹ̀ tí wọn ò fẹ́ san owó yẹn jẹ́ ká mọ̀ o kó má borúkọ ẹ̀ jẹ́ o kó má borúkọ ìjọba ẹ̀ jẹ́ o torí àwọn aṣèrè pọ̀ ní Nàìjíríà o tó jẹ́ wípé wọ́n máa rán wọn níṣẹ́ tí wọn ò ní jẹ́ o àwọn alájẹkì àwọn alájẹbì bí wọ́n ṣe orí bú wọn ní ìgbà tí corona nìyẹn o tó ń fún wọn ní palliative tí wọn ò ná o tí wọn ò ṣe o tó ń lọ kó oúnjẹ sílé tí gbogbo ẹ̀ bu sílé nígbà yẹn àwa shellfish ní Nàìjíríà wàrà ti palẹ̀ tó pọ̀jù nínú wa o àwọn àgùnbánirọ̀ àwọn kọ́pà wọ́n ń jìyà gan o àwọn ẹ̀gbọ́n mẹkáníìkì àdúgbò ló ń dó wọn tó ń fún wọn ní 500 to 2,000 naira o tó ń fún odidi ọdún kan tó ń lò yẹn o láti fi lè kóòpù o mo rántí nígbà yẹn lọ́hùn nígbà tí mo wà l'Ondo State àwọn kọ́pà kan wá bá mi l'Ondo State tó bá wà ń bí ní wọ́n máa jẹ́rìí sí wọn ò gbóbò wá o wọ́n wá kí mi ní o àwọn obìnrin àtọkùnrin wọ́n wá kí mi wọ́n ní ọba Solomon àwọn gbọ́ pé mo wà nílùú pé àwọn wá kí mi mo fún wọn ní 100,000 naira lọ́jọ́ náà lọ́hùn ṣé wàá bẹ̀ lọ́jọ́ yẹn ṣé wàá bẹ̀ lọ́jọ́ ní lọ́dà àti fẹ́ rí ó bá mi lọ mo fún wọn ní 100k àwọn kọ́pà yẹn ẹ má sọ àwọn kọ́pà ẹ má sọ wọn di oníbàárà o ìjọba Nàìjíríà Jagaban ẹ má sọ àwọn kọ́pà di oníbàárà ìwọ obìnrin tó dẹ̀ pé kọ́pà yẹn tó ń halẹ̀ mọ́ sàpàná pa ọba àgbáyé ló ń sọ̀rọ̀ èmi ò ní wò ṣe fún èmi ò kì í wò ṣe fún anybody wípé ẹnìkan ló ń sọ̀rọ̀ ẹnìkan igbá ẹnìkan tí bá ti bu èpèlú ẹsẹ̀ kan tó bá wù ẹ́ nǹkan tí kọ́pà yẹn ń sọ fún yín ni wípé kẹ́ lọ ṣe àtúnṣe tí bá gbọ́ pé ẹ halẹ̀ mọ́ tí bá tún gbọ́ pé ẹ halẹ̀ mọ́ kọ́pà yẹn tó bá tó wá padà fẹjọ́ yín sùn mí ègé mo máa fẹjọ́ yín sùn ayélála pé kí ayélála kó gbọ́n mi kún gbogbo yín nínú ẹ fẹ́ gbè pé ni kí ni problem ayé yín ẹ sínwín ni ẹ sì èrè ni ẹ fẹ́ bí pa àwọn èèyàn kú ni ẹnìkan sọ pé bí pa òun pé ara ni òun wà lọ ń pè wípé kó delete fídíò yẹn is that solution? Stupid people with stupid category with stupid knowledge go and do solution before it will be too late. Obìnrin yẹn ò bú yín ó ní regime yín wà terrible ó ní president yín wà terrible it's very terrible so kúrò ní ebi pa àwọn ènìyàn so wọ́n ní ẹ wà terrible tìyín ni wípé ẹ̀yin ọmọ mi ẹ má bínú kì í ṣẹjọ́ wà kì í ṣe bá wà terrible àti fún àwọn èèyàn lówó ya ti approve ẹ wọ́n sàn ni
nǹkan tó yẹ kó bọ́ jáde lẹ́nu yín nìyẹn. Kì í ṣe kí ẹ̀yin kan tí ẹ ṣe ẹ̀yin àríyàríyà bẹ́yàn ò sí wín kẹ wá jókòó sí ọ́fíìsì kẹ máa tírẹ́tì àwọn ọmọ ọlọ́mọ kiri torí wípé ẹ ti ní opportunity orí ibú kan kí sàpànà pa yín dànù. Go and do the right thing before it will be too late. Àjẹ́ bẹ́ẹ̀ orí gbogbo àwọn kọ́pà máa pa gbogbo yín. Ọba àgbáyé ló sọ̀rọ̀. Orí gbogbo àwọn kọ́pà yẹn á pa gbogbo yín dànù. Eré rẹ̀ máa pè. So ẹ lọ ṣe àtúnṣe. Kọ́pà yẹn sọ pé ìjọba yín wà terrible. Whatness is pleading. Is pleading. Ẹ̀yin ọmọ ẹ má bínú kì í ṣẹjọ́ wà. A ti send owó yìí sáwọn èèyàn wọn ọ̀sán ni. Ẹ má bínú a máa wá àtúnṣe sí. Not threatening. Are you God? Ṣé Ọlọ́run ní ni? Ọlọ́run lè sọ pé kẹ́sùn kẹ́ má jí. Ẹ farabalẹ̀ o. Àwọn tó kọ́kọ́ ṣèjọba ṣáájú ní where are they? Tọ́lọ́run bá ti gbé yín sípò. Ẹ má fi pò yín ní ará ìlú lára. Ebi ń pa àwọn ènìyàn gan. Ilé tí iṣẹ́ olóṣòwò pay. Òun ló pariwo síta yẹn. Iṣẹ́ olóṣòwò kì í ṣe kọ́lé ẹ̀. Bóyá àrọ́kùnrin patronize ẹ̀. Bóyá kẹ̀ kò lè ta òbò. Ó lè jẹ́ lára àwọn tó jẹ́ wípé wọ́n ti fi wàásù bá ayé ẹ̀ jẹ́ yẹn. Tí ò lè fi kan tó nígbà kan tó ní. Òun ló pariwo síta yẹn. Bùkátà ti fẹ́ pa. Òun ló fà tó fi pariwo. Frustration ti mú. Ó ti ní problem bó ṣe wà yẹn. Tó bá rí ìdíwé tó fi ń sọ̀rọ̀ wá rí pé ó ń ké. Crate of egg is now 6,000. Ìyẹn wá jówó lọ́dọ̀ àwọn ọmọ Romeo àwọn ọmọ olóṣó gidi tó jẹ́ pé tàbòtàbò ni wọ́n tó jẹ́ pé wọ́n mọ̀ sí ajé yìí sí tọ́lọ́ ń pè wọ́n fún tó ní kọ́lé òbò ó ti ka lára bẹ́ẹ̀ yẹn bó ṣe sọ yẹn. So kì í ṣe gbogbo èèyàn ló ní kọ́lé ká máa ta òbò kiri. Ẹlòmíì lè ta òbò kó má ta. Ọjà oríṣiríṣi ló máa ń kùtà àbí kò yé yín. So Jagaban Tinubu president wà kàn ṣe sọ̀rọ̀ yìí pé àwọn ọmọ Nàìjíríà kó àdírẹ́sì wọn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé ẹ ti sanwó yẹn ni yẹn 77,000 yẹn ṣé ẹ ti san ni tí wọ́n fẹ́ san ká fi pè bá ayé wọn jẹ́ ká fẹjọ́ wọn súnmọ́lẹ̀ kí wọ́n ní malẹ̀ pa wọ́n dànù àbí ẹ̀yin fúnra ilẹ̀ sì dá owó náà dúró. Nǹkan tí àwọn kọ́pà Nàìjíríà pass through is very terrible. Gbogbo wọn ti dolóso tán. Àwọn ọkùnrin wọn gan nínú wọn gan ti lọ join ní kidnapper. Bẹ́ẹ̀ ni torí pé kí ni owó tẹ́ ń fún wọn kò tó ètò ìgbésí ayé wọn owó tẹ́ ń fún wọn kò tó ṣe pọ́n kò gbé kankan nínú ayé wọn. Ẹ má sọ ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ wa di rádaràda. By the way, this is the Sorosoke generation. This is the coconut head generation. That's what they said during the EndSARS. So if we're expecting the same reactions we used to from the millennials or baby boomers, wake up Nigeria, Jima soon, like they'll say on the streets, wake up. You don't handle their agitations or aggravations the way we used to do it in the past, so everybody is yes sir, respect. They have changed. The world is a global village, so they're exposed to more cultures, they're exposed to more things, and so their reactions are different. You cannot silence this generation like that. There's now been a number of people coming out on TikTok, posting their own videos of their own experiences. Absolutely. If you think you're going to shut them down, guess what? They keep multiplying. We should learn from EndSARS and not mismanage this. Having said that, we owe the youth an opportunity to speak out. We owe this lady an opportunity to express herself. As long as you're 18 years and above, you are an employer of the president. Absolutely. And he needs to recognize that. Mm-hmm. Criticism does not mean that you hate or you are a terrorist. It just means that your love for this nation would not make you keep quiet when you see bad things happening. Finally, we have seen a number of young people migrating abroad, and the president keeps going out to say that the young, our asset, greatest asset in Nigeria are the youth. Yes. Let's not lose our youth by coming harsh and hard on them. Listen to them. They are the future. If they're saying things are bad, listen, take it as feedback, and even call them to a round table. Absolutely. Why are you spending money on a national youth conference if you're not willing to listen to the young people? Mm-hmm. If the young people take the platforms to speak, there's only as much as you can keep them quiet, and you should find that woman that threatened that woman. Nothing must happen to Shai. Woman that go on and start saying, oh, Tinubu, you're this, you're that. I just said he's a terrible president, and it's okay for a government, for a body to identify that, okay, this person is actually terrible at their job.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.